lóòótọ́ ni àwọn Yorùbá bọ̀ tí wọ́n sọ pé ológbòjò ń bàbá egúngún, ṣùgbọ́n lára egúngún kan tó jẹ́ gbajúgbajà tó sì jẹ́ ọ̀kan gbòógì lára àwọn egúngún ní ilẹ̀ Yorùbá, òun náà ni Egun Danafojura ló mà jẹ́ o. Ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn eégún tí Aláàfin Ọ̀yọ́ tí máa ń mú sóde tó bá fẹ́ lọ sóde. Bẹ́ẹ̀ rántí eégún tí máa ń jó nínú iná, kódà tó máa ń rìn nínú iná tí iná ò sì ní wúrun kan lára rẹ̀. Eégún yìí àti ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ló mà ti wá o. Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun tá ń gbégùn yìí gangan béèyàn ló wà lábẹ́ẹ̀kú tí ń jẹ eégún. Ọ̀gbẹ́ni Olóyè Sunday Babátúndé òun náà ní máa ń gbégùn Danafojura o láti agboolé Alákàsù Ògún ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìròyìn máa gbé jáde o wípé Olóyè Sunday Babátúndé Egun Danafojura ó mà jáde láyé o. Ìròyìn yìí ló máa mi ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ló mà mí tìtìtìtì o látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn kan eléyìí tó ti ń jáde wípé Olóyè Sunday Babátúndé tí mò ń gbégùn Danafojura yìí òun náà ló wà láàrin àwọn ọ̀tá rẹ̀, kódà láàrin gbogbo àwọn eégún ìyókù tí wọn ò ní ọkọ̀ tó òun náà ló jẹ́ wípé wọ́n ti ń dúnkokò mọ́ bẹ́ẹ̀ sì rèé wọn nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú nítorí wípé Olóyè Sunday Babátúndé ló jẹ́ bí olórí wọn ti ń darí wọn o, àtàwọn kéékèèké àtàwọn àgbà nínú ìlú ọ̀hún náà ló jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú gẹ́gẹ́ bí ìròyìn tó fìdí ẹ̀ múlẹ̀. Kódà àwọn kan ló gbé jáde wípé àwọn kan ń jowú rẹ̀ gan-an nítorí pé Egun Danafojura yìí òun náà ló sì wà bó ti ṣe wà látayébáyé o, ní kò sí àmúlùmálà nínú ọ̀rọ̀ Egun Danafojura yìí o. Ohun tó fi lè mú k'Aláàfin Ọ̀yọ́ àná ikú bàbá yèyé Ọba Adéyẹmí tí máa mú Egun Danafojura tí mò ń mú jáde o, kò mà tí ì síbi tí ò tí ì mú egúngún yìí tí ò ì mú dé o, nítorí pé ó mà jẹ́ ojúlówó eégún o ní ilẹ̀ Yorùbá. Kódà ìròyìn tún gbé jáde nígbà kan wípé ọba Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó ṣẹ̀ jẹ náà ló pe eégún kan tí wọ́n pè ní eégún Olúkọ̀tún, eléyìí tí wọ́n sọ wípé ì máa ń dúró sórí afẹ́fẹ́ wípé kó wá ṣe bí àwọn bàbá rẹ̀ ti ń ṣe o, ṣùgbọ́n tí ò lè ṣe bẹ́ẹ̀. Ìròyìn kan wá fìdí ẹ̀ múlẹ̀ tó gbé jáde wípé àwọn tó jẹ́ ọmọ ìdílé Légún nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé kò rí bó ti jẹ́ mọ́ ń rí mọ́ o nígbà kan, ṣùgbọ́n tó jẹ́ pé Egun Danafojura yìí tí ẹ̀ sì wà bẹ́ẹ̀ tí ò tí ì sí àmúlùmálà níbẹ̀. Ó wá bani nínú jẹ́ púpọ̀ púpọ̀ o láti kéde láti ìlú Ògbómọ̀ṣọ́ wá o wípé gbajúgbajà eégún tí gbogbo wa mọ̀ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ ń gbà náà t'Aláàfin Ọ̀yọ́ gbé jáde, èyí tí máa ń rìn nínú iná, kódà tí wọ́n máa ń sọ iná sára rẹ̀ tí iná kì í jó, ẹni gbégún ọ̀hún náà ló mà ti papòdà o. Iná kú, ó fèérú bojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀ rọ́pò. Olóyè Sunday Babátúndé eléyìí tí ń gbégùn Danafojura ó mà ti padà wá jáde láyé o. Ìbéèrè mi wá rèé, ǹjẹ́ Egun Danafojura yóò sì máa wà bó ti wà tẹ́lẹ̀ rí?
èmi tẹ̀ nígbàgbọ́ o wípé àwọn ìdílé ọ̀jẹ̀ eléyìí tí olóyè Sunday Babátúndé tó ti jáde wáyé àwọn náà ò ní jẹ́ kí eégún bàbá wọn Danafojura kójú àjòpanu nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ bá mi kí gbogbo àwọn ọlọ́jẹ̀ pátápátá o wípé wọ́n kó àtẹ̀mọ́ra wọ́n sì kó ara fẹ́ra kù olóyè Sunday Babátúndé Danafojura. Gbogbo ẹbí ọ̀jẹ̀ ò ní bàjẹ́ pátápátá o. Eégún máa gbé gbogbo ẹbí ọ̀jẹ̀ láṣẹ Elédùmarè. Mo sì kí gbogbo àwọn ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgan ti pé wọ́n máa kó ara fẹ́ra kù tí olóyè Sunday Babátúndé ti ń gbé Danafojura. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ bá wa share rẹ̀, ẹ tẹ notification bells a sì mọ́ ọ sọ fún yín ní gbogbo ìgbà lóòrèkóòrè tá a bá ti dórí agbágbé èyí tá a máa ń fún yín láwọn ìròyìn àti àwọn ètò àdáyébá lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ti mọ̀ wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí.